yẹ-Òní màmá wa Chief Mrs. Dr. Evangelist Dr. Ambassador Chartered Accountant Damilola Nírètí olórí nílé Olúkẹ yẹ-Òní. Màmá tani? Màmá kìkì ọpẹ́, màmá kìkì ayọ̀, màmá kìkì ọlá, màmá kìkì ọmọ, màmá kìkì owó, màmá kìkì àlàáfíà. Nílùú wo ni? Nílùú Àkúrẹ́, Àkúrẹ́ olóyè mẹ́kùn, ọmọ alágàdá. Màmá wa àwọn náà ni ọmọ wa, ọmọ ẹkùn ní bùbá. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to Màmá wa Olúkẹ yẹ-Òní olórí Nírètí Damilola tàbí ká sọ wípé Olúwa Damilola Nírètí aya Olúkẹ yẹ-Òní. Happy birthday to you ma, long life and prosperity, amen. Ẹ̀yin tèmi kí lè sọ màmá, we love you, we love you, we love you.